Africa Content TV. Wàdó tí a tó ní o, kọ́ láṣà dé ní o. Wàdó
Wọ́n mọ̀ tí a kò rí. Fọ́dà sáré bí o. Àwọn àgbẹ̀ o. Ẹ̀wọ̀n ní ọtí bẹ́ẹ̀. Láyé ń ṣàwọ̀ ilé. Ẹ̀wọ̀n ní ọtí bẹ́ẹ̀. Ó ṣàwọ̀ ilé. Ẹ̀wọ̀n ní ọtí bẹ́ẹ̀. Ìgbà máa wà lẹ́sẹ̀. Òbí ajẹ́ ká lọ́dọ̀. Registration, don't just sit down and do it. Ṣọ́mọ́tọ̀ àfikún ọ̀gá lórí ẹ̀kọ́ bí ìlú Èkó tún ṣe títí ní wọ́n tún ṣe kámẹ́rà. Tó o bá rìn lórí títì níbi traffic light tó bá ka àṣìlẹ́gbà ẹ̀ ibi ẹ̀rẹ̀ ló ń lọ. Àṣírí onítọ̀hún wá tún àṣírí olókòwò ọ̀dájú ọmọbìnrin ní ìbá ní Amẹ́ríkà àbí tó gbé kámẹ́rà wọ́n ti jábọ́ àìjẹ́ mọ́kọ́ ọ̀dáwọ̀ wọ́n ti jábọ́ wálé. Ojiru. Here, presence. Princess, here. Likewise, on the could be possible. Everybody, Mr. Eti Pọ̀jù.